Ileẹjọ Ile Amerika ju Ọba Alade kan Nipinle Osun sátìmọ́lé lórí Lulu Jibiti ó lé ní mílíọ̀nù mẹrin dọla $4.2 million owó COVID-19. Ọba Olajide Okunato tó ń fi owó ara rẹ̀ ṣe ojú ọ̀nà iná kọ́ àgọ́ ọlọ́pàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ìlú bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Àṣírí àwọn ọlọ́pàá kan tú o lákòókò tí wọ́n ń ka owó tí wọ́n fi tipa lọ́gbà mọ́ àwọn èèyàn lọ́wọ́ lójú pópó nípínlẹ̀ Delta. Ẹgbẹ ASUU gunle ìwọ́de rẹ̀ àkọ́kọ́ lábẹ́ ìjọba Tinubu, wọ́n lérí ìyanṣẹ́lódì. Lẹ́yìn ìjàmbá tó ṣẹlẹ̀, ìjọba dá ìrìn àjò ọkọ̀ ojú'rin láti Àbújá sí Kaduna dúró náà. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to DriveTv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ileẹjọ Ile Amerika ju Ọba Alade kan Nipinle Osun sátìmọ́lé lórí Lulu Jibiti ó lé ní mílíọ̀nù mẹrin dọla $4.2 million owó COVID-19. Oríṣiríṣi. Onídàájọ́ ilẹ̀ Amẹrika United States District Christopher Boyko lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ti ju apẹ̀tù ti ìlú Ìpẹ̀tùmodù nípínlẹ̀ Ọ̀ṣun Ọba Joseph Olóyèdé sẹ́wọ̀n oṣù mẹ́rìndínlọ́gọ́ta 56 months lórí Lulu Jibiti ó lé ní mílíọ̀nù mẹrin dọla $4.2 million owó ìrànwọ́ fún COVID-19. Àlàyé láti ọ́fíìsì ọ̀gá àgbà fétò ìdájọ́ nílẹ̀ Amẹ́ríkà Iléẹjọ Àríwá ti Ohio tọ́ka sí pé Olóyèdé ni wọ́n fẹ̀sùn kàn fún bó ṣe lu jìbìtì ó lé ní mílíọ̀nù mẹrin dọla tí ìjọba àpapọ̀ gbé jáde síta fún ètò ìrànwọ́ láti gbárùkù ti àwọn olókoòwò kéékèèké tó ń kojú ìṣòro ìpèníjà ètò ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀ lákòókò ìtànkálẹ̀ àrùn COVID-19. Ọba Alade náà ló rawọ́ ẹ̀bẹ̀ pé òun jẹ̀bi ẹ̀sùn mẹ́fà tó dá lórí gbígbìmọ̀pọ̀ hùwà jìbìtì, lílọ́wọ́ nínú rìkísí, ṣíṣe màgòmágó owó. Olóyèdé ló jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ọmọ ilẹ̀ Amẹ́ríkà tó ń gbé ní agbègbè Medina, Ohio. Lára ìdájọ́ náà ní ilé-ẹjọ́ ti ní kí Ọba Alade náà dá ó lé ní mílíọ̀nù mẹrin dọla $4.4 million padà fún ìjọba. Ìjọba Amẹ́ríkà yóò tún gbẹ́sẹ̀ lé ilé ọ̀daràn ọ̀hún tó wà ní Medina lójú ọ̀nà Foot, èyí tó fi owó jìbìtì náà rà tó fi mọ́ owó bíi tí iye rẹ̀ jẹ́ $1,000,000 $96,000. Agbẹjọ́rò ìjọba Amẹ́ríkà ní Olóyèdé lu ìjọba ní jìbìtì, ó sì gba owó tó yà sọ́tọ̀ fún àwọn oníṣòwò kéékèèké láti fi kún owó wọn látàrí àjálù tí àrùn COVID-19 ṣe fún wọn. Ìwé ilé-ẹjọ́ fi hàn pé láàrin oṣù kẹrin ọdún 2020 àti oṣù kejì ọdún 2022, Olóyèdé gbìmọ̀pọ̀ pẹ̀lú ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Edward Olúwaṣánmi ẹni ọdún 62 láti ṣe ayédèrú ìwé láti gba owó jáde nípasẹ̀ àwọn olókoòwò kéékèèké nílẹ̀ Amẹ́ríkà, ìyẹn US Small Business Administration, lábẹ́ àlàkalẹ̀ òfin ìrànwọ́ fún àrùn COVID-19 àti ààbò ọrọ̀ ajé. Ìwádìí fi hàn pé Olóyèdé, ẹni tó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùpèsè owó orí tí ó sì ní iléeṣẹ́ 5 àti èyí tí kìí ṣe ti ìjọba kan, ṣiṣẹ́ pẹ̀lú Olúwaṣánmi oníbàárà rẹ̀ tí òun náà ní iléeṣẹ́ 3 ní Ohio. Lílo àwọn nǹkan wọ̀nyí, àwọn ọkùnrin méjèèjì yìí ló kọ̀wé gbowó jáde lọ́nà àyínnìke lọ́nà jìbìtì pẹ̀lú àwọn àlàyé irọ́. Àwọn agbẹjọ́rò náà sọ fún ilé-ẹjọ́ pé Olóyèdé lo owó tó gbà ọ̀hún láti ibi ètò tí wọ́n gbé kalẹ̀ fún ìrànwọ́ COVID-19 láti fi ra ilẹ̀, kọ́ ilé, fi ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì olówó iyebíye. Lápapọ̀, Ọba Alade náà ló lọ́wọ́ nínú kíkọ̀wé lọ́nà àyínnìke gba owó tó lé ní mílíọ̀nù mẹrin dọla $4.2 million nípasẹ̀ àwọn iléeṣẹ́ olókoòwò kéékèèké. Bákan náà ní ilé-ẹjọ́ ju Olúwaṣánmi, ẹni tí wọ́n jọ gbìmọ̀pọ̀ lu jìbìtì owó gọbọi náà, sẹ́wọ̀n lóṣù keje ọdún 2024 tó kọjá fún oṣù 17 fún ipa tó kó nínú jìbìtì ọ̀hún. Wọ́n ní kó san fáìnì $15 kó sì dá ó lé ní mílíọ̀nù kan dọ́là padà. Ẹjọ́ náà ló jẹ́ wíwádìí nípasẹ̀ ẹ̀ka US Department of Transportation lọ́fíìsì ọ̀gá àgbà Inspector General, àjọ FBI, àjọ Cleveland àti àjọ IRS tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn lábẹ́ àjọ òṣìṣẹ́ ìgbìmọ̀ ìjọba tó ń rí sí ìṣẹ̀lẹ̀ Lulu Jibiti Pandemic Response Accountability Committee Fraud Task Force. Ìgbẹ́jọ́ náà ló wáyé nípasẹ̀ igbákejì ọ̀gá àgbà fétò ìdájọ́ nílẹ̀ Amẹ́ríkà Edward D. Bridle àti James L. Morford fún ilé-ẹjọ́ Àríwá Ohio. Ọba Olajide Okunato tó ń fi owó ara rẹ̀ ṣe ojú ọ̀nà
iná, kọ́ àgọ́ ọlọ́pàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ìlú bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Yorùbá bọ̀ wọ́n ní onílùú kò ní fẹ́ kó tú. Bẹ́ẹ̀ gan ni ọ̀rọ̀ rí fún Ọba Olajide Okunato ìrẹsì ìlú Òsì nípínlẹ̀ Ondo, níbi tí ọ̀pọ̀lọpọ̀ ìlú àti olórí ti máa ń dúró de àwọn olórí ìjọba olóṣèlú láti bá wọn tún ìlú wọn ṣe, tí ìdúró wọn kì í sì sábà so èso rere. Ọ̀nà ọ̀tọ̀ ni Ọba Okunato gbé ọ̀rọ̀ ìlú sígbà. Níṣe ni orí adé náà máa ń fi owó ara rẹ̀ tún ìlú ṣe láì dúró de ìjọba. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn BBC, Ọba Olajide Okunato sọ pé nígbà tí òun kọ́kọ́ jẹ ọba ìlú náà, bí abúlé lásán ni, nítorí pé kò sí iná agbára mọ̀nàmọ́ná, kò sí ojú ọ̀nà tó dára, kódà kò sí àgọ́ ọlọ́pàá. Ó ní bíi pé kí ìlú Òsì ti dàbí London ló ṣe máa ń rí lójú òun láti ìgbà tí òun ti jẹ ọba. Nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, Ọba Okunato sọ pé kò sí iye owó tí òun bá ní tí òun kò lè ná fún ìdàgbàsókè ìlú Òsì. Ọba Alade náà ní bí ìgbà tí ènìyàn wá sínú aginjù ní ìlú rí, ṣùgbọ́n ìran aginjù kọ́ ni Ọlọ́run fi hàn òun kí òun tó jẹ ọba, ìran ìlú ńlá ni. Ó ní ó lé ní 100 àdúgbò tí òun ṣe sínú ìlú, tí òun sì ná owó tí kò dín ní 200 náírà lójoojúmọ́ lórí ojú ọ̀nà ṣíṣe. Lẹ́yìn tó ṣe ojú ọ̀nà ló tún ra ẹ̀rọ amúnáwá, òpó iná, kọ́ Iléẹjọ magistrate, àgọ́ ọlọ́pàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo èyí ni Okunato ṣe ṣáájú kó tó jẹ ọba, tó sì tún tẹ̀síwájú lẹ́yìn tó jọba. Kábíyèsí Okunato sọ pé àwọn owó tí òun pa láti iléeṣẹ́ tóun dá sílẹ̀ lòun lò pẹ̀lú àfikún èyí tí wọ́n bá rí nínú ìlú. Ó ní kì í ṣe pé òun ṣe gbogbo nǹkan náà láti fi gba èrè tàbí ìdúpẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Díẹ̀ lára àwọn ará ìlú Òsì tó bá àwọn akọ̀ròyìn BBC sọ̀rọ̀ jẹ́rìí sí pé lóòótọ́ ni ìlú náà jẹ́ abúlé oko tí ẹnìkan kò mọ̀ ṣáájú ìyànsípò Ọba Olajide Okunato. Àṣírí àwọn ọlọ́pàá kan tú o lákòókò tí wọ́n ń ka owó tí wọ́n fi tipá lọ́gbà mọ́ àwọn èèyàn lọ́wọ́ lójú pópó nípínlẹ̀ Delta. Ọjọ́ gbogbo ni tolè, ọjọ́ kan báyìí ni tolóhun. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti fi gbòòrò òfin gbé àwọn agbófinró ọlọ́pàá tí fídíò wọn gba orí ayélujára kan tó ṣàfihàn bí wọ́n ṣe ń ka owó nínú ọkọ̀ ìréde tí wọ́n kọ Area Command Asaba sí lára, èyí tí wọ́n fura sí pé ó jẹ́ owó tí wọ́n lọ́gbà mọ́ àwọn èèyàn lọ́wọ́. Ẹni tó ń kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ náà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Bright Dafe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lójú òpó ayélujára pé wọ́n ti fi gbòòrò òfin gbé àwọn agbófinró ọlọ́pàá náà, wọ́n sì ti jẹ́ nínàwọ́ gan. Gẹ́gẹ́ bó ṣe wí, iléeṣẹ́ ọlọ́pàá kò fi àkókò ṣòfò rárá bó ti wulẹ̀ kó mọ nípa bíbá àwọn agbófinró náà wí níwájú kọmíṣánná ọlọ́pàá lẹ́yìn tí wọ́n fi fídíò náà tó wọn létí. Ó ṣàlàyé pé àwọn àgbà ọlọ́pàá tọ́wọ́ tẹ̀ ọ̀hún ti gba ìwé ìdálẹ́bi query nígbà tí àwọn ọlọ́pàá yòókù sì bá ara wọn ní gbàgà ṣáájú ìjìyà iléeṣẹ́ ọlọ́pàá. Agbẹnusọ ọlọ́pàá ṣe ìdánilójú pé ìjìyà tó pọn dandan yóò fẹsẹ̀ múlẹ̀ lẹ́yìn ìwádìí ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ẹgbẹ́ ASUU gúnlé ìwọ́de rẹ̀ àkọ́kọ́ lábẹ́ ìjọba Tinubu, wọ́n lérí ìyanṣẹ́lódì. Púpọ̀ nínú àwọn ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ní ẹgbẹ́ àwọn olùkọ́ iléèwé gíga fásitì ASUU ti ṣe ìwọ́de lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2025. Ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì ASUU ẹ̀ka ti fásitì ilẹ̀ Ìbàdàn náà darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ìwọ́de lórí àwọn ẹ̀tọ́ àti àjẹmọ́nú tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀. Akọ̀ròyìn BBC tó wà níbi ìwọ́de náà jábọ̀ pé ìwọ́de tó wáyé náà ni wọ́n fi ń kìlọ̀ fún ìjọba ṣáájú ìyanṣẹ́lódì aláìní gbèdéke tó ṣeéṣe kó wáyé bí ìjọba bá kọ̀ láti ṣe àwọn nǹkan tí wọ́n ń fẹ́. Láti bí ọdún méjì sẹ́yìn ni ìjọba ti ń pẹ̀tù sí ẹgbẹ́ àwọn olùkọ́ náà tí wọn kò sì gùnlé ìyanṣẹ́lódì kankan, ṣùgbọ́n ìwọ́de tí wọ́n ṣe ọ̀hún ní ọjọ́ Ìṣẹ́gun fi hàn wípé ìjọba ti tán wọn ní sùúrù ni. Lára àwọn nǹkan tí ẹgbẹ́ ASUU ń béèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà ni ìdúnàdúrà lórí àwọn àdéhùn tí wọ́n jọ ṣe lọ́dún 2009. Wọ́n tún ní àwọn fẹ́ ìgbésẹ̀ tako ètò ẹ̀yáwó tí ìjọba gbé kalẹ̀ fún ẹgbẹ́ náà nítorí wọ́n rí ètò náà gẹ́gẹ́ bí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí ìjọba ń dá láti sọ àwọn ọmọ ẹgbẹ́ náà di ajígbèsè àti wípé kò bójúmu kí ìjọba sọ wípé kí ẹgbẹ́ náà máa ṣe onídùúró fún olùkọ́ fásitì tó bá fẹ́ ya owó lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà ni ẹgbẹ́ náà ké sí ìjọba láti mú àdínkù bá àpọ̀jù fásitì
lórílẹ̀‐èdè Nàìjíríà. Nǹkan mìíràn tí wọ́n tún fẹ́ ni pé kí wọ́n fi kún ìgbáyégbádùn àwọn ọ̀jọ̀gbọ́n àti òṣìṣẹ́ tó kù, kí wọ́n sì tú okùn lọ́rùn àwọn òṣìṣẹ́ tí wọ́n fúngun mọ́ ní àwọn fásitì kan. Ẹgbẹ́ ASUU rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ, àwọn aṣojú ilé ìgbìmọ̀ aṣòfin tó fi mọ́ àwọn aṣíwájú ẹ̀sìn láti kàn nípa fún ìjọba àpapọ̀ kí wọ́n lè mú àdéhùn ṣẹ. Lára àwọn nǹkan tí àwọn aṣojú ẹgbẹ́ ASUU ní fásitì ilẹ̀ Ìbàdàn sọ ni wípé ọwọ́ tí ìjọba fi mú ọ̀rọ̀ ẹgbẹ́ náà ti dá ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà àti wàhálà sí wọn lágbádá. Wọ́n ní púpọ̀ nínú àwọn olùkọ́ ló ń sùn sí ọ́fíìsì mọ́jú láàrin ọ̀sẹ̀ nítorí kò sí owó láti ra epo sí ọkọ̀. Bẹ́ẹ̀ sì ni púpọ̀ nínú wọn ti pa ọkọ̀ tí wọ́n ń lò tì. Ẹgbẹ́ náà fi kún ọ̀rọ̀ wọn wípé àìbìkítà ìjọba àpapọ̀ tó ń ṣe àkóbá fún àwọn akẹ́kọ̀ọ́ náà nítorí kò sí àwọn ohun èlò amáyédẹrùn tó lè mú ẹ̀kọ́ rọrùn fún wọn. Àwọn aṣojú ẹgbẹ́ náà ṣe àlàyé wípé ìpàdé kan yóò wáyé láàrin ẹgbẹ́ ASUU àti ìjọba àpapọ̀ láàrin ọjọ́ méjì sí àsìkò yìí. Àbájáde ìpàdé náà sì ni yóò sọ bóyá ọ̀rọ̀ náà yóò ní ojútùú tàbí kí ó yọrí sí ìyanṣẹ́lódì aláìnígbèdéke jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn ìjàmbá tó ṣẹlẹ̀, ìjọba dá ìrìn àjò ọkọ̀ ojú irin láti Àbújá sí Kaduna dúró náà. Àjọ tó ń mójútó ètò ìrìnnà ọkọ̀ ojú irin nílẹ̀ wa Nàìjíríà NRC ti dá ìrìn àjò ọkọ̀ rélùwé láti Àbújá sí Kaduna dúró. Káyọ̀dé Ọpẹ́ifá tó jẹ́ ọ̀gá àgbà àjọ NRC ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn nílùú Àbújá lẹ́yìn ìjàmbá ọkọ̀ ojú irin tó ṣẹlẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 26 oṣù kẹjọ yìí ní nǹkan bíi aago 11. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà sojú wọn ṣàlàyé pé ọ̀rọ̀ di bóòlò yàgò fún mi fún àwọn èrò ọkọ̀ rélùwé náà nígbà tó yí dànù tán. Ọ̀gá àgbà àjọ NRC sọ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ààbò ti lọ síbi tí ìjàmbá náà ti ṣẹlẹ̀ láti tọpinpin nǹkan tó ṣokùnfà ìjàmbá náà. Ọpẹ́ifá tún fìdí rẹ̀ múlẹ̀ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni ìròyìn kan táwọn èèyàn kan ń gbé kiri pé ọkọ̀ ojú irin tó dànù náà kò dàngájíá tó. Èèyàn 7 ló farapa nínú ìjàmbá ọkọ̀ ojú irin tó ṣẹlẹ̀ ọ̀hún. Gbogbo èèyàn tó wà nínú ọkọ̀ ojú irin tó ṣubú ló jẹ́ 618 èèyàn ó lé ní 583 nínú wọn ló jẹ́ èrò nígbà tí 15 jẹ́ òṣìṣẹ́ àjọ NRC. Òṣìṣẹ́ elétò ìlera kan, àwọn tó ń ṣe oúnjẹ 11 àti àwọn agbálẹ̀ 8. Gbogbo àwọn èèyàn yìí pátá ni wọ́n ti kó kúrò nínú ọkọ̀ ojú irin tó dànù náà. Èèyàn 7 ló farapa nínú gbogbo àwọn tó wà nínú ọkọ̀ náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ sì ni wọ́n ti fi ambulance gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye, tí wọ́n sì kó gbogbo èrò tó ṣẹ́kù padà sí ibùdókọ̀ rélùwé tó wà ní Kaduna àti Ìdù. Oníkálukú wọn sì ti padà sí ilé wọn. Ọpẹ́ifá sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde tí àjọ NRC fi síta. Ọ̀gá àgbà àjọ NRC fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àjọ náà ti dá owó àwọn èrò tọ́rọ̀ kàn padà. Ṣáájú ni ààrẹ Bọ́lá Tinubu tó wà níbi ìpàdé kan lórílẹ̀‐èdè Brazil ti sọ pé ìjàmbá ọkọ̀ ojú irin náà bà òun lọ́kàn jẹ́. Tinubu ní òun retí ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ gan-an kí àwọn tọ́rọ̀ kàn lè rí i pé wọ́n dáàbò bo àwọn èrò inú ọkọ̀ ojú irin náà. Tinubu ní àjọ NRC ti ṣe ojúṣe wọn lórí ìjàmbá náà àti pé wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti dènà irú ìṣẹ̀lẹ̀ báyìí lọ́jọ́ iwájú. Ààrẹ ní òun gbàdúrà ìlera tó péye fáwọn èrò inú ọkọ̀ ojú irin náà tí wọ́n farapa níbi ìjàmbá tó ṣẹlẹ̀ ọ̀hún. Àjọ NRC fìdí rẹ̀ múlẹ̀ pé ọkọ̀ ojú irin ọ̀hún táwọn èrò wà nínú rẹ̀ dànù lójú ọ̀nà rẹ̀ láti Àbújá lọ sí Kaduna láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ọkọ̀ ojú irin ọ̀hún kò tí ì rìn ju kìlómítà 49 láàrin ibùdó rélùwé tó wà ní Kubwa àti Assam lọ nígbà tó ṣàdédé kúrò lójú ọ̀nà ìrìn tó sì yí dànù. Àjọ NRC sọ nínú àtẹ̀jáde kan tó fi síta pé lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn òṣìṣẹ́ elétò ìlera àtàwọn òṣìṣẹ́ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti lọ síbi tí ìjàmbá náà ti wáyé láti ṣe ìrànwọ́ fáwọn tó wà nínú ọkọ̀ tó dànù ọ̀hún. Ọ̀gá àgbà àjọ NRC ṣàlàyé pé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò náà wà níbẹ̀ láti rí i pé ètò ìdóòlà àwọn èrò ọkọ̀ ojú irin
ìrìn náà lọ ní ìrọwọ́rọsẹ̀. Fídíò kan tó lu orí ayélujára pa ṣàfihàn báwọn èrò tó jáde nínú ọkọ̀ tó dànù náà ṣe dúró káàkiri ibi tí ìjàmbá ọ̀hún ti ṣẹlẹ̀. Fídíò náà tún ṣàfihàn bí àwọn ará ọkọ̀ ojú irin náà ti dojúdé. Àjọ tó mójútó ìrìn àjò ọkọ̀ ojú irin kò tí ì sọ pàtó nǹkan tó ṣokùnfà ìjàmbá ọ̀hún. Kì í sábà séwu nínú ìrìn àjò ọkọ̀ ojú irin ní Nàìjíríà yàtọ̀ sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ lọ́dún 2022 nígbà táwọn jàǹdùkú agbébọn ṣe ìkọlù sí ọkọ̀ ojú irin tó ń lọ sí Kaduna láti Àbújá níbi tí wọ́n ti jí àwọn èrò inú ọkọ̀ rélùwéè náà lọ. Ìṣẹ̀lẹ̀ míì tó tún wáyé lọ́dún 2023 nígbà táwọn agbébọn jí àwọn èrò ọkọ̀ ojú irin gbé lọ nípínlẹ̀ Ẹdó. Kò dín ní èèyàn 15 tó kú níbi ìṣẹ̀lẹ̀ náà nígbà tí èèyàn tó lé ní 150 sì di àwátì. A ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o, a ò sì ní ṣe déédéé ìjàmbá lọ́lẹ̀ Elédùmarè. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.